Dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá ayérayé nínú àwọn ọ̀run, àṣeyín lọ́ba fún àánú àti oore ọ̀fẹ́ tí a rí gbà, tí ẹ mú wa rí ọjọ́rú mìíràn nínú oṣù kejìlá. Àṣeyín lọ́ba nítorí pé a kò sí ní ìdùbúlẹ̀ àìsàn. Àìsàn ò fi ara wa ṣe ibùgbé o, àgọ́ ara wa ò gbàbọ̀dẹ̀ àìsàn. A ò jẹ́ láńlọ́ọ̀dù sí ilé ìwòsàn. Ògo ni fún orúkọ yín o. Owó tí wọ́n fẹ́ kún kó sílẹ̀ tí wọ́n fẹ́ nígbà, ẹ kò jẹ́ ká bá wọn kó sílẹ̀. Ògo ni fún orúkọ mímọ́ yín. Ọ̀rọ̀ náà tí a gbọ́ lè ní kó ṣe ayé àtọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́. Torí tí a gbàdúrà ní orúkọ Jésù Olúwa wa, àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́rú ogúnjọ́ oṣù kejìlá. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé o kò lè ká Ọlọ́run lápá kò. O kò lè ká Ọlọ́run lápá kò. A mú àkọ́sórí wa nínú ìwé Róòmù orí ìkọkànlá ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n. Róòmù orí ìkọkànlá ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n tí ó kà báyìí. Ìjìnlẹ̀ ọ̀rọ̀ àti ọgbọ́n àti ìmọ̀ Ọlọ́run, àwa má rí di ìdájọ́ rẹ̀. Ó ti rí ọ̀nà rẹ̀ ju àwárí lọ. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Róòmù bákan náà orí ìkọkànlá ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n títí di ẹsẹ̀ ìkẹrìndínlógójì tí ó kà báyìí. Ìjìnlẹ̀ ọ̀rọ̀ àti ọgbọ́n àti ìmọ̀ Ọlọ́run, àwa má rí ìdí rẹ̀. Ó ti rí ọ̀nà rẹ̀ sì ju àwárí lọ. Nítorí ta ni ó mọ inú Olúwa? Tàbí ta ni í ṣe ìgbìmọ̀ rẹ̀? Tàbí ta ni ó kọ́ fífún tí ó sì san padà fún un? Nítorí láti ọ̀dọ̀ rẹ̀ àti nípa rẹ̀ àti fún un ní ohun gbogbo, ẹni tí ògo wà fún láéláé. Àmín. Wàyí, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́rú. Tí o bá lóye bí Ọlọ́run ṣe ń ṣiṣẹ́, wàá ti ṣàwárí pé ó máa ń ṣe nǹkan rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ láti ìgbà dé ìgbà ni o. Kódà nígbà tó bá ṣe nǹkan náà lẹ́ẹ̀méjì, ó lè lo ìlànà tuntun láti ṣe. Fún àpẹẹrẹ, nínú ìwé àwọn ọba kejì orí ìkarùn ẹsẹ̀ ìkíní dé ìkẹrìnlá, ó bi Námánì láti lọ wẹ̀ nínú odò Jọ́dánì lẹ́yìn tí ó sì gbọ́ràn, àwọn ẹ̀tẹ̀ rẹ̀ sì sàn. Nínú ìwé Mátíù orí ìkẹjọ ẹsẹ̀ ìkíní dé ìkẹta, nígbà tó fẹ́ wo adẹ́tẹ̀ mìíràn sàn, ó fọwọ́ kàn án, ó sì mú un láradá. Nínú ìwé Lúùkù orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkọkànlá dé ẹsẹ̀ ìkọkàndínlógún, Jésù ń sọ adẹ́tẹ̀ mẹ́wàá di mímọ́ nípa sísọ fún wọn, ẹ lọ yẹ ara yín wò lọ́dọ̀ àlùfáà. Tí o bá rò pé o mọ bí Ọlọ́run yóò ṣe nǹkan, tí o sì dojú ìgbàgbọ́ rẹ kọ ọ̀nà ibẹ̀ nìkan, ìyanu rẹ ló kọjá rẹ. Ìdí nìyí tí o kò fi gbọ́dọ̀ lọ sọ́dọ̀ rẹ̀ pẹ̀lú ohun kan lọ́kàn rẹ. Àwọn ọ̀nà rẹ̀ ga púpọ̀ ju àwọn ọ̀nà tìrẹ lọ. Ìwé Àìsáyà orí ìkarùndínlọ́gọ́ta ẹsẹ̀ ìkẹjọ dé ìkẹsàn. N kò mọ bí a ṣe yanjú ìṣòro tìrẹ kí ọdún yìí tó parí, ṣùgbọ́n mo mọ̀ pé kò ní ṣe bí ìwọ ti ń rò ó gangan. Ìwọ ṣàtẹ́tí sí i kí o sì jẹ́ kí ó darí rẹ. Ọlọ́run lè máa ṣe ohun tí ó bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ bí o ṣe lérò. Ó lè má ṣe ohun tí ó bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ bí o ti lérò. O lè pinnu láti máa ṣe díẹ̀díẹ̀. Ó tún lè pinnu láti máa ṣe díẹ̀díẹ̀ ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀. Ohun tó o gbọ́dọ̀ dá ọ lójú ni pé yóò ṣe é. Ọ̀nà yòówù tí ò bá sì gbà yóò jẹ́ èyí tó dára jù láti ṣe fún Ọlọ́run fúnra rẹ̀. Má ṣe ká Ọlọ́run lápá kò. Má lérò pé yóò fún ọ ní ìyanu tirẹ̀ gẹ́gẹ́ bí èrí tí o gbọ́ ní ilé ìjọsìn rẹ. Má fòye gbé gbogbo ìlànà lórí èyíkéyìí iṣẹ́ ìyanu náà nígbà tí kò bá wá bí o ṣe rò. Bí Námánì ti fẹ́ sọ tirẹ̀ nù. Tí o bá mọ ìlànà láti gba ìyanu, kí ló dé tó wá ń yọ Ọlọ́run lẹ́nu? Tó bá jẹ́ wípé o mọ ọ̀nà
láti rí ìyanu gbà, tí o mọ̀nà tí Ọlọ́run yóò gbé gbà, kí ni ò ń yọ Ọlọ́run lẹ́nu fún? Tí o bá mọ̀ pé o kò lè dá ṣe, fi ẹni tó lè ṣe sílẹ̀ láti pinnu bí yóò ti ṣe bó ti wù ú. Má ṣe ká Ọlọ́run mọ́ o. Mo gbàdúrà pé yóò yà ọ́ lẹ́nu ará kí ọdún yìí kí ó tó parí ní orúkọ Jésù. Gbogbo wa yóò rí ìyanu gbà. Kókó pàtàkì, má ṣe gbìyànjú láti ká Ọlọ́run lápá kò. Ọ̀nà àrà ló máa ń gbà ṣe iṣẹ́ rẹ̀. Má ṣe gbìyànjú láti ká Ọlọ́run lápá kò. Ọ̀nà àrà ni Ọlọ́run máa ń gbà ṣe iṣẹ́ rẹ̀. Ọ̀rọ̀ púpọ̀ jù ó máa ń múrọ́ wa o. Ọlọ́run ni oníṣẹ́ ìyanu. Ọ̀nà tó bá wù ló lè gbà. Bó bá ṣe wù ló ṣe lè ṣe. Má ká Ọlọ́run lápá kò. Olúwàbùkọ́lá Àyàkó ni orúkọ mi. Nígbà tí àwọn máa pàdé ní ọ̀la, ó dàbọ̀.